tó bá yẹ pé ẹ̀yin mọ̀ pé ọmọ yín ní jẹ̀díjẹ̀dí ṣùgbọ́n dókítà sọ fún yín pé kò sí problem bóyá ẹ̀rín nǹkan green nínú gbẹ́ àbí ó ń yàgbẹ́ gbòòrò àbí ó ń yàgbẹ́ more than 5 times 6 times a day ẹ wá ń wá nǹkan jẹ̀dí tẹ̀lé lò òun náà ni mo gbé síbí báyìí nǹkan tẹ́ máa lò ní bẹ́ẹ̀ ni màá sì kọ́ yín bí ẹ ṣe máa lò lénìí. ẹ káàbọ̀ padà orúkọ tèmi ni Joe Adétọ̀nà níbí wàá láti máa ń ṣàlàyé fún ara wa àwọn nǹkan tá a lè lò tá a lè fi máa cure àwọn àìlera ara wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n nǹkan tí ṣàlàyé tí wàá fi yàtọ̀ ni pé àwa ò lo egbògi àwọn nǹkan tá à ń lò ní àwọn natural remedies bí a ṣe lè fi àwọn ọsàn àgbálùmọ̀ oyin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a fi lè ṣe ìwòsàn fún ara wa bẹ́ẹ̀ ni àwọn nǹkan tí a máa ń sọ nìyẹn ṣùgbọ́n lónìí nǹkan tá a fẹ́ máa sọ ni jẹ̀díjẹ̀dí fún ẹni tó bá ń fún ọmọ lọ́yàn lọ́wọ́ kó tó di pé màá sọ nǹkan tí mo fi sínú bíbá yìí ó ní mo ṣe sínú bíbá yìí bẹ́ẹ̀ sì ni èmi náà ń lò ní ṣùgbọ́n kó tó di pé màá sọ nǹkan tí ẹ máa lò fún wa ẹ jẹ́ kí wọ́n kọ́ sọ fún wa pé ọmọ wa tó ní jẹ̀díjẹ̀dí mo lè sọ fún yín pé àfọwọ́fà ara wa náà ni ẹbí mi pé báwo àwa là ń jẹ ṣúgà tí à ń fi ràn ọmọ yìí bí àwa ṣe ń consume ṣúgà tó ló ń fa jẹ̀díjẹ̀dí sí ara ọmọ tó ní jẹ̀díjẹ̀dí bóyá ó ń yàgbẹ́ gbuuru ni bóyá ìgbẹ́ ẹ̀ ní green object nínú ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi symptoms ló máa ń wà téèyàn máa fi mọ̀ pé ọmọ èèyàn ní jẹ̀díjẹ̀dí so àwọn nǹkan tá a dẹ̀ máa lò náà ni mo ti ṣe sínú bíbá yìí gẹ́gẹ́ bí mo lè sọ lẹ́ẹ̀kan òun náà ni àlùbọ́sà funfun mo mọ̀ pé mà àlùbọ́sà funfun dáadáa so àwọn nǹkan tá a lè rí nínú kitchen wa náà ni normal regular àlùbọ́sà funfun kékeré ẹ slice ẹ̀ kẹ́ dà sí irú container báyìí kẹ́ dẹ̀ fi káfúrà sí tẹ́ bá ti fi káfúrà sí ẹ filẹ̀ ẹ domi sí kó full tẹ́ filẹ̀ fún ọjọ́ mẹ́ta tó bá ti di ọjọ́ kẹta ẹ ti láǹfààní àti ṣe kíni láti lè máa lò ó báwo lẹ ṣe wá máa lò ó kò ń ṣe pé máa fún ọmọ yín mu o wọ́n ní sàpí ológun ṣe ní kò sá nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọ̀nà tá a gbà tá a fi fọ́mọ ń jẹ̀dí òun náà la máa gbà especially tọmọ wa bá ṣe kéré gidi gan bóyá bí oṣù mẹ́ta lọ sókè lọ sí bóyá bí oṣù mẹ́sàn-án ọ̀nà tẹ́ ẹ gbà tẹ́ fi fọ́mọ ń jẹ̀dí náà lẹ́gbà ẹ̀yin lẹ́ máa mu ìgò kọ́ọ̀pù ṣìnáàpù yẹn ẹyọ kan lójúmọ́ so bẹ́ẹ̀ ṣe máa mú nìyẹn so tẹ́ bá ti mu kọ́ọ̀pù ṣìnáàpù yẹn tẹ́ ti mú tán ọmọ yín náà ṣe kí ni á mú láti inú ọyàn jẹ̀díjẹ̀dí rẹ̀ náà á ṣe kí ni á dáwọ́ dúró so àmì nǹkan tí mo kàn ní kí n rọra sọ fún wa nípa jẹ̀díjẹ̀dí fún ẹni tí ó bá ń tọ́mọ lọ́wọ́ nìyẹn ẹ má gbàgbé nǹkan tá a dá ìkànnì sílẹ̀ fún a dá sílẹ̀ fún wípé ká máa kọ́ ara wa ní àwọn natural remedies tá a lè fi máa cure àwọn nǹkan bíi èso láti máa sọ jù so kò ní dúró àìlànà jẹ́ kó tó dìgbà míì mo love yín. tí ẹ bá rí value nínú fídíò tí ẹ wò tán fídíò míì tí a fẹ́ kẹ́ wò ló ń jáde lójú screen yẹn bẹ́ẹ̀ sì ni ẹ lè lọ sórí comment section wa kẹ́ ẹ ṣàlàyé fún wa nǹkan tí ẹ̀yin bá ń feel ní àgọ́ ara yín bẹ́ẹ̀ sì ni àwa ó bá yín wá solution sí ní kíákíá ẹ ṣàlàyé o ẹ dẹ̀ make sure pé ẹ subscribe